Òní ni àwẹ̀ ìpé 19 days. Àdúrà yín gbà. Àmín Jésù. Bóyá ìjókòó ti ní òtò rẹ̀ máa wà ń bẹ̀ tó bí ó máa tó 20 minutes. So, bí ó jókòó, àwọn kan tó wà ń bẹ̀ yẹn. Àdúrà yín gbà. Àmín Jésù. Àmín Jésù. Àdúrà wa gbà. Àmín Jésù. Àdúrà wa gbà. Àmín Jésù. Àwọn pẹ́ máa ní láti jókòó. Àdúrà wa gbà. Àmín Jésù. Àdúrà wa gbà. Àmín Jésù. Ọlọ́run ti ẹ̀ṣẹ̀ ó ti ẹ̀kọ́ ó bá wa ní rédíò. Ó yá ìjà máa ṣe lọ. Ó yá kò ní ìdí ọ̀gá ẹ̀. Mo ti gba ipá máa wà lórí rédíò mi after 6. Orí rédíò náà wà wọ́n. Gbogbo ẹni tó ń gbọ́ mi ni mo kí lórúkọ Olúwa. Àkókò tẹ́ ń gbọ́ mi ó bọ́ sí táìmù tí a jókòó sórí òkè, tá a jókòó sórí àpáta, a fẹ́ gbàdúrà aago 6. Ẹ̀mí àwọn wòlíì. Inú mi wá dùn pé ó bọ́ sí kòǹgẹ́. Gbogbo ohun tí ẹ béèrè ó wá sí ìmúṣẹ. Àmín Jésù. Gbogbo ẹ̀dá tó ń gbọ́ wa lórí rédíò lọ́wọ́lọ́wọ́, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé lóko ní gbogbo ibi tẹ́ ti ń wò pátá, gbogbo ìbéèrè yín ó wá sí ìmúṣẹ. Psalm 20 ó dàbí bá 6 ẹ̀ ó ní k'Olúwa ó mú gbogbo ìbéèrè wa ṣẹ. Oh yes. Níbi táwa jókòó sí òjò ń fọ́n lọ́wọ́ ìtaláwa. Orí àpáta mẹ́ta tí Ọlọ́run gbé kalẹ̀ sí Agbala Gabriel prayer station, ibẹ̀ la jókòó sí. Mo rán àṣẹ sí ọ. Bá a ṣe parí ìṣòro, àwa kan sùn díẹ̀, a dẹ̀ tún padà sí prayer station. A ṣì wà nú àwẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti fi ohunkóhun kan ẹnu. Mo rán àṣẹ sẹ́nìkan tó ń gbọ́ mi. Ogun tó dì ọ́ mọ́ ojú kan. Ogun tó dì ọ́ mọ́ ìkóríta kan. Ibi tó wà nípò ti ṣàmì, ogun yẹn ṣẹ́ báyìí. Àmín Jésù. Ẹ má bínú pé ń gbóhùn àwọn èèyàn. Ibi a wà, wọ́n gbọ́dọ̀ ṣàmì, orí òkè la wà. Gbogbo ẹ̀yin tí oòrùn ọdún yìí ti pa, gbogbo ẹ̀yin tí òjò ọdún yìí ti pa, ṣùgbọ́n tẹ́ ẹ̀ tí ì rí ire àtàánú. Jésù Kristi. Níwọ̀nba tó kù kí ọdún yìí kó lọ forí sọlẹ̀. Níwọ̀nba tó kù kí ọdún yìí ó parí ire pẹ̀lú àánú àti ìyanu. Tí yòókù ọdún yìí ó fi dùn fún yín, ó yẹ gbà lórúkọ Àmín Jésù. Ó yẹ gbà lórúkọ Jésù. Ó yẹ gbà lórúkọ Àmín lórúkọ Jésù. Ó yẹ gbà lórúkọ Àmín lórúkọ Jésù. Ó yẹ gbà lórúkọ Jésù. Nǹkan mẹ́ta ló ń ṣẹlẹ̀ pọ̀. A wà lórí rédíò lọ́wọ́lọ́wọ́. A wà lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́. A dẹ̀ wà ń bí lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àwọn èèyàn. Mo rán àṣẹ jáde gbogbo ẹ̀yin tí ayé ti dá dúró. Májẹ̀mú tó dá yín dúró, ilẹ̀ ó gbé mi. Àmín Jésù. Gbogbo ẹ̀yin tí ayé dí lọ́wọ́, gbogbo ẹ̀yin tí wọ́n sọ ohun rere di èèwọ̀ mọ́ yín lọ́wọ́. Olúwa. Bẹ́ẹ̀ bá sàmí lórúkọ Jésù, àánú máa wá yín. Àmín Jésù. 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 Ẹ̀tọ́ tó jìnnà tẹ́lẹ̀ ó yẹ lọ gbà. Àmín Jésù. Ẹ̀tọ́ tó jìnnà ó yẹ gbà. Àmín Jésù. Ire tó ti sá lọ ó yẹ gbà padà. Àmín Jésù. Kí ilẹ̀ ọ̀la tó mọ́ ẹnìkan gbàgbọ́, oníṣẹ́ ire máa pè ọ́. Àmín Jésù. Kí ilẹ̀ ọ̀la tó mọ́ ẹnìkan gbàgbọ́, ó máa gba lẹ́tà ayọ̀. Àmín Jésù.
ó máa gba lẹ́tà Àmín Jésù. ó máa gba lẹ́tà Àmín Jésù. ó máa gba lẹ́tà Àmín Jésù. ó máa gba lẹ́tà Àmín Jésù. ó máa gba lẹ́tà Àmín Jésù. ó máa gba lẹ́tà Àmín Jésù. ó máa gba lẹ́tà Àmín Jésù. ẹ kàn wá omi sọ́dọ̀ gbogbo bí ẹ bá ti ń gbọ́ mi ẹni omi ìbàjẹ́ pure water ìbàjẹ́ bottle water kàn wá sọ́dọ̀ mo fẹ́ pray sí àṣẹ 19th day tí àwẹ̀ tá ń gbà lọ́wọ́lọ́wọ́ yìí ni mo fi sọ̀rọ̀ ẹ kàn gbómi kan á fẹ́ mi kémi ó jà sórí ẹ̀yin tẹ̀ wá ń bí ilé tí wọ́n kù mo rán àṣẹ sí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé lóko àti lórí iPad àti lórí rédíò àti níbí mo rán àṣẹ sí yín lórúkọ Jésù ẹ̀ ní ṣe é dá dúró. Àmín Jésù. Omi ọwọ́ rẹ yẹn ẹ má bínú àwẹ̀ 24 days la wà nú ẹ̀ òní ló pé 19 days mo rán àṣẹ sí ọ ẹ̀yin tí ayé ti dá dúró irinṣẹ́ ìdádúró lára rẹ ó laná dànù. Àmín Jésù. ẹ bá ṣí omi irinṣẹ́ ìdádúró lára rẹ ó máa ṣí dànù. Àmín Jésù. ó máa ṣí dànù. Àmín Jésù. ó máa ṣí dànù. Àmín Jésù. bí omi yẹn lọ́wọ́ níbi tó wà ó bá wà ní mọ́tò wá ẹni omi máa wà nítòsí ibi tó wà bí ò dẹ̀ sí ń bẹ̀ o kàn lè gbọ́wọ́ tún ẹ lé orí tó bá tún wá ra omi yẹn kó o ti ká yẹn bọnú omi mo rán ẹ̀sẹ̀ sínú omi tó dìmú yẹn omi tó gbé lọ́wọ́ yẹn ibi ẹwà ní kẹ́ ẹ ti sàmì agbára Ọlọ́run máa wọ bẹ̀ lọ. omi yẹn máa ṣiṣẹ́ agbára omi yẹn máa ṣiṣẹ́ agbára omi yẹn ó 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 ṣiṣẹ́ agbára ó ní ṣe é dádúró 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 ẹ rí ọwọ́ Ọlọ́run ẹ rí ọwọ́ Ọlọ́run kò ní fún Jésù ẹ ní ẹ̀rí ẹ ní ẹ̀rí Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Sẹ́yìn wà mí ẹ máa bèrè ní tẹ̀fẹ́. Náà gbogbo ẹni tó ń gbọ́ mi ọ̀la Sunday ó máa ní agbára ní Agbala Gabriel Presti torí ọ̀la ni àwẹ̀ wa máa pé 20 days. Màá dẹ̀ lórí ọ̀fẹ́ láti anoint gbogbo ẹni tó bá wọ prayer city wa. Mo ń fi nípa orí ọ̀fẹ́ Jésù kò sí bí èrò bá ṣe lè pọ̀ tó anoint gbogbo èèyàn pátá ní ọ̀la ní prayer city wa a gbé ọlọ́ǹga fún ìṣòro wa lánàá ó ní ọwọ́ agbára gan a gbé ọlọ́ǹga fún sọ ọ̀la Sunday yìí ó ní àwa pé 20 days màá lórí ọ̀fẹ́ láti anoint gbogbo orí tó bá wọnú gbẹ̀gàdúrà ọlọ́la ní Agbala Gabriel prayer city ní Ẹgbẹ́dá ẹ jẹ́ n gbàdúrà fáwọn èèyàn mélòó kan tó máa pè wọlé olóòtú kẹ̀dẹ̀ máa bá ètò lọ. Àánú kó dìde fún yín náà ìrànlọ́wọ́ kó jáde fún yín ẹ ní ṣe é dá dúró mọ́ Olúwa san gbèsè yẹn o. Àmín. Jésù Olúwa ẹ jájọ pàdé Jésù láàárọ̀ ọ̀la ọ̀la ní àwa pé 20 days ọ̀la Sunday. Ìrànlọ́wọ́ kò dìde fún yín. Àmín Jésù. Ẹ ní wálẹ̀ o. Àmín. Ẹ rí ìrànlọ́wọ́. Àmín. Jésù Olúwa. Àmín. Ẹ jájọ pàdé Jésù ní àárọ̀ ọ̀la ní Agbala Gabriel Presti ní Ẹgbẹ́dá. Junction Ẹgbẹ́dá gbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n á ti rí bí bọ̀ láàrin. A lórí ọ̀fẹ́ láti jọ gbàdúrà láàárọ̀ ọ̀la gbogbo ẹni tó ń gbọ́ mi.
ẹ lọ rí àánú gbàmà ìran yín máa ṣiṣẹ́ lórúkọ Jésù. Ẹ máa béèrè tẹ̀tẹ̀ máa kú lójú ẹ̀ ẹ máa béèrè. Ẹ lọ rí àánú gbà tí ìtọ́pẹ́ ẹ ní wálẹ̀ ẹ rí ọwọ́ Ọlọ́run Jésù ẹ jáde pàdé Jésù lára ní mọ́tò ọ̀fẹ́ tí ẹ máa ń wà ní ẹgbẹ́ méjì lórí abẹ́bí láti ilé aago méje láàárọ̀ ó máa ṣiṣẹ́ wọ 9:30. So àwọn tí o bá bá mọ́tò ẹ̀wọ̀n mọ́tò láti wúlò lọ́sọ̀ pé lọ sí Agbala Gabriel anywhere tẹ́ bá ti ń bọ̀ ẹ dé Wòrò Ìbàdàn tẹ́ bá ti dé Wòrò ẹ sọ pé lọ sí Agbala Gabriel ní Ẹgbẹ́dá ẹgbẹ́ títì ló wà wọ́n á sọ ìfòònù rárá ẹ bá ń bọ̀ láti Ọ̀ṣun Ifẹ̀ kankan ẹ má dé Wòrò lò ẹ sọ kalẹ̀ lẹ́gbẹ́dá ẹ ti lọ alọ́ọ̀kan ẹgbẹ́ títì ló wà ní Ẹgbẹ́dá àárí àdókàlù Jésù aago méje ní àdúrà ti bẹ̀rẹ̀ èdèdè mo lè rí ibi jókòó wàá rí ọwọ́ Ọlọ́run àná máa gbé ọ̀dẹ̀dẹ̀ in the name of Jesus. Nọ́mbà tẹ́ ó pè wá sí ní 07054900751 07054900751 07054900751. Agbala Gabriel prayers ní Ẹgbẹ́dá kí wá kó ojú lọ́nà àjọ̀dún wa tó pọ̀ ní next week Sunday àjọ̀dún Agbala Gabriel ọdún kẹfà àti press night ọjọ́ Friday next Friday àárín owó ọdún nípa orí ọ̀fẹ́ Jésù. Mo gbàdúrà fún iléeṣẹ́ láti ọ̀nà ẹ ó máa dá sí orúkọ Jésù fún àlẹ́ wálẹ̀ Jesus. Ẹ béèrè tí ẹ fẹ́ o ẹ̀yin náà máa béèrè lórí afẹ́fẹ́ ẹ béèrè lórí afẹ́fẹ́ ẹ béèrè lórí afẹ́fẹ́ hello God bless you God bless you àdúrà ní ìgbà bí ẹ fi ṣe ẹ rí ọ̀pọ̀ náà ó tó lè ṣe Jésù God bless you. Okay, what do you want? Ẹ béèrè tí ẹ fẹ́ mi ò fẹ́ wà bẹ́ẹ̀ ẹ fún mi lẹ́rìí tí ó polongo orúkọ rẹ lórí òkè mo fẹ́ lọ pariwo orí òkè ládùúgbò wa ẹ fún mi lẹ́rìí ẹ fẹ́ mi náà lẹ́rìí ohun tí mò ń lé ẹ jọ̀wọ́ mi ó bá ẹ jẹ́ káàánú ó sọ̀rọ̀ ẹ jẹ́ kí ìlérí ó ṣẹ ẹ jẹ́ káàánú ó sọ̀rọ̀ ẹ jẹ́ kí ìlérí ó ṣẹ ẹ jẹ́ má jẹ̀mú ó ṣẹ ẹ jẹ́ kí ìlérí ó ṣẹ ẹ jẹ́ kí àdúrà mi ó gbà ẹ jẹ́ rí ìrànlọ́wọ́ tó ga ẹ jẹ́ rí àánú tó ga ojú rere kó wọ̀ mí láṣọ àánú kó tẹ̀ mí lọ́wọ́ ìrànlọ́wọ́ kó dé ẹ béèrè tí ẹ fẹ́ lọ́wọ́ Ọlọ́run gba lẹ́tà ayọ̀ yẹn lórúkọ Jésù ẹ béèrè tí ẹ fẹ́ òní ní àwẹ̀ ìpè 19 days ẹ béèrè tí ẹ fẹ́ òní ní àwẹ̀ ìpè 19 days ẹ béèrè tí ẹ fẹ́ 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 ẹ béèrè tí ẹ fẹ́
béèrè tí ẹ fẹ́, ẹ 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 béèrè tí ẹ fẹ́. Ìbùkún ni fún ẹ̀yin tẹ́ wà bí ní wákàtí torí ẹ rí ìdáhùn àdúrà. Ìbùkún ni fún ẹ̀yin tẹ́ wà bí ní wákàtí tí ẹ sì gbàgbọ́. Ẹ rí ọwọ́ àdúrà, ẹ rí agbára àdúrà, ẹ rí ọwọ́ àdúrà, ẹ rí agbára àdúrà, ẹ rí ọwọ́ àdúrà, ẹ rí agbára àdúrà, ẹ rí ọwọ́ àdúrà. Bẹ́ẹ̀ni, ẹ rí ọwọ́ àdúrà, ẹ rí agbára àdúrà. Ẹ béèrè tí ẹ fẹ́. Ẹ béèrè tí ẹ fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ béèrè tí ẹ fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Màyé tí a mọ̀ sá, káàlì a mọ̀ sá, dàbílì a mọ̀ sá. Ẹ béèrè tí ẹ fẹ́ kú ìṣẹ́jú méjì péré. Ẹ béèrè tí ẹ fẹ́ o, ẹ béèrè tí ẹ fẹ́ o. Òní tí àwọn ìpè 19 days, ẹ béèrè tí ẹ fẹ́. Lè brada kí a mọ̀ sá, ádámọ̀ níyàtọ̀ a mọ̀ sá dà. Lé ka ika àti a mọ̀ sá dà, ika níyàtọ̀. Ẹ béèrè tí ẹ fẹ́, ẹ béèrè tí ẹ fẹ́. Ẹ béèrè tí ẹ fẹ́, ẹ béèrè tí ẹ fẹ́. Ẹ béèrè tí ẹ fẹ́, ẹ béèrè tí ẹ fẹ́. Ẹ béèrè tí ẹ fẹ́. Ẹ fún mi ní àánú, ẹni mo dùn àánú, ẹ fún mi ní ìrànlọ́wọ́ tó kọjá ojú ní àánú, ẹ fún mi ní ìrànlọ́wọ́, ó ní fún mi ní àánú, ẹni mo dùn ìrànlọ́wọ́, bàbá àwọn bàbá ẹbí ọlọ́run àwọn ọlọ́run gbé wọ́n mi fún mi ní ìfẹ́ ju àánú ọwọ́ rẹ gbé mi olúwa, àánú ní ojú rẹ àánú ayérayé ní ọwọ́ àánú ojú àánú tó kọjá òjì ọmọ rẹ. Ọlọ́run fi àánú wá mi, Ọlọ́run fi àánú wá mi, Ọlọ́run fi àánú wá mi, Ọlọ́run fi àánú wá mi. Ilẹ̀kùn àánú tó ṣí fẹ́ nìkan kan ní ìṣẹ̀lẹ̀ bàbá mi. Ilẹ̀kùn àánú tó ṣí fẹ́ nìkan kan ní ìran mi. Mo gbàdúrà ní orúkọ Jésù ẹni mímọ́ sí fún mi. Ayérayé fi fún mi, Ọlọ́run má jẹ̀mú sí fún mi. Ọkọ̀rọ̀ ilẹ̀kùn àánú ẹ̀mí mọ́ fi lé mi. Kọ́kọ́rọ́ ilẹ̀kùn àánú ẹ̀mí mọ́ fi lé mi. Kọ́kọ́rọ́ ilẹ̀kùn àánú ẹ̀mí mọ́ fi lé mi. Àdúrà yín gbà. Àdúrà wa 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 gbà. Ọ̀run ṣí. Ọ̀run ṣí. Nítorí tí ọ̀run máa ṣí. Ọ̀run ò tì máa lórí yín. Nítorí tí ọ̀run ṣí. Orí kádùá wa lè gbà ọ̀run ṣí. Ẹ gbé orí yín sókè. Ẹ̀yin ẹnu ọ̀nà. Ká gbé yín sókè. Ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Ní ọba ògo. Ó wọlé wa. Kí àdúrà wa lè gbà ọ̀run kó ṣí. Àwọn kan ń gbàdúrà lábẹ́ ọ̀run títí. Àwa bẹ̀ Olúwa ní ìrọ̀lẹ́ yìí. Kí àdúrà wa lè gbà ọ̀run kó ṣí. Kí ìbéèrè wa lè tọ̀ Ọlọ́run lọ ọ̀run kó ṣí. Kí Olúwa lè mú ìbéèrè wa ṣẹ ọ̀run kó ṣí. Ọ̀run kó ṣí. Ọ̀run kó ṣí. Kárí ọwọ́ Ọlọ́run. Kárí ọwọ́ Ọlọ́run. Àánú dá wa lóhùn. Àánú dá wa lóhùn. Àánú dá wa lóhùn. Ojú òní tì wá. A ó rí ọwọ́ Ọlọ́run. Ojú òní tì wá. A ó rí ọwọ́ Ọlọ́run. Ojú òní tì wá. A ó rí ọwọ́ Ọlọ́run. Ojú òní tí wà, a ó rí ọwọ́ Ọlọ́run. Ojú òní tí wà, a ó rí ọwọ́ Ọlọ́run. Àdúrà rẹ gbà. 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 Àdúrà tí ẹ gbà. Àdúrà tí ẹ gbà. Ẹ lọ rí àánú gbà. Lójú gbogbo ènìyàn, ẹ lọ rí àánú gbà. Níbi tẹ́ ò ṣe sí ẹ lọ kórè. Níbi tẹ́ ẹ̀ ṣe sí ẹ lọ kórè. O máa gba ìpè ìyá. O máa gba ìpè ìyá. O
kó tó di aago mọ́kànlá alẹ́ ó máa gba ìpè ìyá. Ó máa gba ìpè ìyá. Olóore máa pè ọ́. Ẹni tó ti rí ọ ti pẹ́ ó máa fóore pè ọ́. Ó máa fóore bẹ̀ ọ́. Wọ́n fóore bẹ̀ mí wò. Wọ́n fóore bẹ̀ wá wò. Àárí ànúgbà. Àárí ànúgbà. Àwọn wa yóò kọrin tuntun. Àwọn wa yóò kọrin tuntun. Ẹsẹ̀ wa yóò jojo tuntun. Ẹsẹ̀ wa yóò jojo tuntun. Ilẹ̀kùn ṣí nítorí wa. A ò ní wálé. A ó máa tẹ̀síwájú. A ó rí ànúgbà. Ọwọ́ Olúwa yóò bá wa rìnrìn àjò. Bí a ti ń lọ́nú àjọ̀dún, bí a ti ń lọ́nú ọ̀sẹ̀ ayọ̀ náà, Olúwa yóò ṣáájú wa. Ọlọ́run àjọ̀dún yóò ṣe nǹkan rẹ̀. Yóò yin rẹ̀ lógo. Ojú òní tì wá. Àyìn ọlọ́. Àyìn ọlọ́. Àgbègbè ọpẹ́. Àrí ànúgbà. Àyìn ọlọ́. Àgbègbè ọpẹ́. Àní faragbá. Àní faragbọ́gbà. Àní faragbọ́fà. Àní faragbọ́gbà. Àní faragbọ́gbà. Àrí ọwọ́ ọlọ́. Go fún Jésù. Hallelujah. Ó yẹ ṣí ń tẹ́ gbé kí wọ́n sì ń fi lọ. Tó bá ti kàn án kò ní. Tó bá ti kàn án kò ní. Wọ́n bá wá síbi kámẹ́rà bí torí ó dàmú láì ṣe ìjọba. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín Jésù. Orí wa ní báwo. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Méje. Hallelujah, 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 hallelujah.